ẹ kú dídí àkókò yìí ìròyìn yàjóyàjó ń lọ wá sétí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alárà ìkànnì 24 tó fìdí pàgbà sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yìí. Àwọn ológun Nàìjíríà pa agbébọn 21 ní Katsina. 21 nínú àwọn agbébọn tí wọ́n fi igbó ṣáwù níjọba ìbílẹ̀ Faskari ìpínlẹ̀ Katsina ṣe ibùgbé ni wọ́n ti pàdé ikú òjijì báyìí o. Àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ológun Nàìjíríà fi sí ojú òpó X wọn ló fìdí ikú àwọn agbésùnmọ̀mí náà múlẹ̀. Iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ṣàlàyé pé ikọ̀ tó ń wọ́de lábẹ́ orúkọ Operation Fanzanyama yabo ibùba àwọn agbébọn náà lọ́jọ́ 23 oṣù karùn-ún ọdún 2025 yìí. Wọ́n fi kún pé nínú ìkọlù náà ni àwọn ológun tí wọ́n yìnbọn pa 21 nínú àwọn agbébọn ọ̀hún. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pé ogun gidi ni àwọn ológun àti àwọn agbésùnmọ̀mí náà bára wọn fà kó tó di pé àwọn tó bá ogun lọ́pọ̀ tó bẹ́ẹ̀ o. Bákan náà ni omi gbé àwọn kan lọ nínú àwọn ẹlẹ́gìrì náà lásìkò tí wọ́n ń gbìyànjú láti sá lọ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ṣe wí. Ṣùgbọ́n àtẹ̀jáde náà kò tí ì fìdí ikú ọmọ ogun kankan múlẹ̀ nínú ìjà náà. Àwọn nǹkan ìjà ogun tó pọ̀ pẹ̀lú ọ̀kadà 40 àti àwọn màálù tí àwọn agbébọn jọ̀hún ti jí lọ́wọ́ àwọn èèyàn ni àwọn sójà ti rí gbà báyìí lọ́wọ́ wọn. Ológun ilẹ̀ wa fi kún pé àwọn agbésùnmọ̀mí náà fi ibùba wọn sílẹ̀ lẹ́yìn ìkọlù ọ̀hún wọ́n sì fọ́nká gbó lọ. Ẹ ó rántí pé nǹkan kò fararọ ní àwọn ìpínlẹ̀ apá àríwá Nàìjíríà fún ìgbà pípẹ́ pẹ̀lú bí ìkọlù àwọn agbébọn ajínigbé àti agbésùnmọ̀mí ṣe ń wáyé léraléra, èyí tí ó mú kí ọ̀pọ̀ èèyàn fi ìlú sílẹ̀ láwọn ìpínlẹ̀ bíi Maiduguri, Yobe, Plateau, Katsina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alárà, ìkànnì 24 tó fìdí pàgbà sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alárà 24 bàbá gbogbo.